ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي واتوني مسلمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلقنا وهدانا إلى سبيله القويم وجعلنا أمة واحدة بعد أن جعل ديننا دينا واحدة وقال في كتابه الكريم وأن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون والصلاة والسلام على سيد الخلق الله سيدنا محمد صلى الله عليه وسلم حبيبنا عبد الله ورسوله المبعوث رحمة للعالمين صلى الله عليه وسلم. أيها المسلمون السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah ọba tí ó dá padà séjú agbọ́nrin wa bí tá tí wọ́n ń sọ̀rọ̀ Ọlọ́run yìí ọba náà la dúpẹ́ fún alhamdulillah ọba yìí náà ló fọ̀nà mọ̀ wá lọ sójú ọ̀nà tó lágbára ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà tó sí ojú ọ̀nà tó yẹ ká mọ́ dúpẹ́ rẹ̀ lójoojúmọ́ alhamdulillah ọba yìí náà ló fọ̀nà mọ̀ wá lọ́bẹ̀ alhamdulillah rabbil alamin. ọba yìí òun ló ṣèjọ wa níjọ kan oṣó ìjọ wa mùsùlùmí àgbáyé ọ̀kan ni wá lẹ́yìn ìgbà tó ṣẹ̀sìn wa lẹ́sìn kan oṣó tí gbogbo àjọ máa jọ́sìn fọ́lọ́run látara ẹ̀ kábíyèsí Ọlọ́run Allah tàbá wọnú tírà rẹ̀ in fi ń dá lójú pé wa anna hazihi ummatukum ummatan wahidatan. Ọlọ́run gbogbo ẹ̀yin mùsùlùmí ayé láwọn tó wà ní ibùyọ oòrùn àwọn tó wà ní ibùwọ̀ oòrùn àwọn tó wà ní gúúsù àtàwọn tó wà ní yàmá Ọlọ́run ní gbogbo yín ìjọ kan oṣù náà níjọ yín. Ummatan wahidatan wa ana rabbukum fa'budun. Ẹ sì lọ́ba méjì ọba tó ṣe yín lọ́kan yìí náà lọ́ba yín tẹ́ ẹ máa jọ́sìn fún Ọlọ́run ní èmi ni ẹ máa jọ́sìn fún èmi Ọlọ́run ọba ni mo ṣe bẹ́ẹ̀. àwa tọrọ ìkẹ́gẹ́ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ọkùnrin kan tó wá mi gbó gìjigìji
tó kó gbogbo wa pọ̀ sínú àgò kan náà sallallahu alayhi wa tí ò jẹ́ ká jẹ́ ẹlẹ́yàmẹ̀yà tí ò jẹ́ ká máa sọ pé àwa la dáa jù tí ò jẹ́ ká máa sọ pé àwa la wúlò jù ànábì jìjà bẹ́ẹ̀ ó jíṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́run sì fi sẹ́yìn ẹni agbédìde ló jíṣẹ́ fún gbogbo àgbáyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun nìkan níṣẹ́ kárí ayé nu gbogbo àwọn ànábì ọlọ́run ó rí jẹ́ ó sì rí ṣe iṣẹ́ sì yìí ọlọ́run gan tún fọwọ́ jíjẹ́ sí ríṣẹ́ náà ọlọ́run fọwọ́ ẹ̀ sọ̀yà fún pé mo gbà pé òjíṣẹ́ mi gẹ́ mo ṣe fẹ́ sallallahu alayhi wa sallam kí ọlọ́run àti ọlá rẹ̀ kọ́lọ́ mú bá nábì àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ṣe wàhálà tí Islam fi di ọ̀run láyé lónìí láì nígbàgbé àwọn àfáà wa bàbá wa àgbà bàbá wa aláàánú jùlọ ni bàbá wa abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ bàbá Alhaji Shitu Sani rahimahumullah àti gbogbo àwọn àgbààgbà àfáà tí wọ́n jọ lògbà níjọ́ náà lọ́hùn bàbá Ajá Adam Abdullahi lè lórí bàbá wọn pátápátá bàbá Kamaludin Al-Adabi kárí gbogbo àwọn àgbààgbà tí wọ́n tẹ́wọ́ gbaṣẹ́ yìí lọ́dọ̀ àwọn bàbá wọn yìí bàbá Al-Khalifa àwọn bàbá Haji Yahya Adéṣíyàn bàbá àfà Nasiru Pòbẹ́ bàbá àfà Kétu gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti wọlé tọ́ ọlọ́wọ́n bá wọn lọ ọlọ́mọ́sà bá wa kẹ́ wọn àmín ọlọ́run bá wa gẹ̀ wọn ọlọ́run bá wa foríjì wọn bá yọ́n sábọ̀ wọn gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa náà gbogbo àwọn àfà nìkọ̀ọ̀kan yín tó ti lọ ọlọ́mọ́sà bá yọ́n sábọ̀ wọn àmín àwọn tó wá ṣẹ́kù náà àwọn àfà wa lónìí bàbá wa àgbà nílùú Kétu bàbá wa ìmáàmù wa àgbà àfà wa tọ̀tọ̀ dákun àfà Zulkifl Jibril kárí bàbá Khalifa ní Markaz bàbá Dr. Abdulhamid gbogbo àwọn àfà bẹ́ẹ̀ tó kù láyé fún ọlọ́run bá gùn ọlẹ́mì lórí àlàáfíà bá wa lékún karama wọn bá wa lékún ọlá wọn jẹ́ kán jọ lára wọn pẹ́ wọ́n fi nǹkan kan ṣe wọ́n wọ́n fi nǹkan ṣe àwọn fámìlì wọn látòkè délẹ̀ láláì gbàgbé gbogbo àwọn tí wọ́n ń gbóhùn wa nínú àwọn ìyá wa náà bàbá wa tí wọ́n fẹ́ràn ká máa tẹ̀lé Sunna TV ọlọ́run jẹ́ bambi tó lérè ẹnìkan ò ní máa tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run kó má jọ rẹ̀ ọlọ́run ìtọ́lọ́n sì máa ń bọ̀rọ̀ rẹ̀ ṣe bá àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe yóò bá yín ṣe láyé yóò bá yín ṣe lálìkíyàmá àwa dé ságbolé tá a wà yìí tí ń jẹ́ agbolé Sunna TV tọ́lọ́n fi kẹ́ àwọn bàbá wa aṣíwájú bàbá Alhaji Abdulrazak àti gbogbo àwọn bàbá rẹ̀ Alhaji Musa Alhaji Abdulmujib Yakub kárí gbogbo wọn lọ́kùnrin lóbìnrin wọn àwọn ọlọ́run fi lè ṣe dáadáa yìí dá lọ́lá ọlọ́run má kúrò ẹ̀mí wọn má dọ̀rọ̀ wọn rú má jẹ́ kán máa padà sí ibú má jẹ́ máa padà sí ìgbàláburú lábẹ́ tí wọ́n aṣàdúrà gbogbo tí ń jẹ́ àwọn àfáà tí ń gba bí yányán àwọn àyímà àwọn dàkátìrà àwọn àsátíza ní gbogbo aná àtàjọ wọn jíṣẹ́ ọlọ́run má jẹ́ àṣìṣọ́ má jẹ́ ká yóò ṣì wá gbọ́ gbogbo táwa náà sì ń ṣe ọlọ́run jẹ́ àbámi tó lérè la ilaha illallah lálẹ́ ìgbàgbé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá pé imam ẹ̀yin lẹ fẹ́ sọ̀rọ̀ fún wa lónìí ó yẹ ká jókòó tì yín ọlọ́run máa dúró dè ẹ̀yin náà nígbà ẹ̀ka ìtẹ̀bádé ṣàdúrà fáfá mi imam Abdul Jalil tí ọlọ́run bá ní kó jẹ́ pé àwọn ni wọ́n sì mí wá bí lónìí ọlọ́run jẹ́ kẹ́yìn náà rálùbáríkà tó pọ̀ ọlá jẹ́ kan ṣe ọlọ́run ọlá Qur'an azim jama ìpàdé wa lónìí pẹ̀lú yín ìpàdé lérò ọ̀rọ̀ tó ní agbára ni ọ̀rọ̀ tí Islam ń fẹ́ pé kí á kàkún ọ̀rọ̀ tí Islam ń fẹ́ ká pàtàkì níbi kíkàkún wa níbi pípàtàkì wa rẹ̀ náà la yóò fi rójú náà la yóò fi rọ́nà làláfíà ó fi wà nífọ̀kànbalẹ̀ ó fi kárí ayé jama gbogbo àwùjọ tí kíní bá ráyè gbogbo àwùjọ tí àyè bá gba kíní àwùjọ náà yìí lójú o àìjọ náà yìí tòrò bẹ́ẹ̀ ni kìí dùn ìdí nìyẹn ìpàdé àwa pẹ̀lú lónìí yóò lọ lórí ọ̀rọ̀ kan tó jẹ́ tàwùjọ ma qadiyatin ijtima'iyyatin khatiratin ọ̀rọ̀ kan ni tó ṣe wípé àwùjọ ló ní àwùjọ tó sì ní ewu wà lábẹ́ tó pọ̀ béèyàn ò bá jìnnà sí tó jẹ́ pé èyí náà ló fẹ́ fi ṣagbádá tó jẹ́ pé èyí náà ló fẹ́ mọ́ fi hùwà tó jẹ́ pé èyí náà ló fẹ́ mọ́ fi ṣeṣe yóò máa ba nǹkan jẹ́ òun gan ó sì jẹ́ èèyàn yẹpẹrẹ níwájú Ọlọ́run. wa khaslatin min khisali ahli al-jahiliya. nígbà táwọn olùmọ̀gbé wà náà wò wọ́n yẹ̀ wò sọ́tún wọ́n yẹ̀ wò sósì wọ́n rí pé ìwà kan ni nínú àwọn ìwà ìgbà ojú dúdú nígbà tí Islam ò tí ì ráyè lórílẹ̀ ayé láti ìgbà náà ni ìwà náà ti wà àmọ́ nígbà tó lọ́n gbé anábì wa Muhammad dìde sallallahu alayhi wa sallam ìwà yẹn gangan lànábì kọ́kọ́ gbógun tì wípé lọ́bá mi gbógun ti ìwà yìí ànábì Ọlọ́run sọ pé lọ́bá mi gbógun ti ìwà burúkú tó jẹ́ wípé kò ní jẹ́ káwùjọ ó tò kò ní jẹ́ kí ìdùnnú ó wà kò ní jẹ́ kí ìfẹ́ ó wà kò ní jẹ́ káàzìkí ó gbòòrò kò sì ní jẹ́ kálàáfíà ó wà lọ́bá mi gbógun ti ìwà náà. bisababiha tantashiru al-baghdha. ìwà yìí náà ni máa ń fa sábàbí tó ṣe pé tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ọ̀tẹ̀ ìjà tí ò ní tán yóò máa wà títí lọ láéláé ìwà náà òun náà ni ìwà kan tó ṣe pé tó bá lọ balẹ̀ sí ìlú kan táyé bá gbà kò sí tàbí ṣùgbọ́n pé
kíjà ó mọ̀ sí kò sí tàbí ṣùgbọ́n pé kọ́tẹ̀ ó máa wà ọ̀tẹ̀ ó máa ṣẹlẹ̀ wa minha tanba'ithul ahqad. òun ni máa ń fa ìgbóná kan ìwà yìí ni máa ń fa ìgbóná kan táwọn èèyàn máa bínú ara wọn tí wọ́n máa bínú síra wọn tí wọ́n máa sàsíra wọn tí wọ́n máa ríra wọn nírí pé kélé tiẹ̀ kú ká sinmi tí wọ́n máa ríra wọn nírí pé kí nǹkan tiẹ̀ ṣe léyìí ká gbádùn tanba'ithul ahqad àwọn ìwà àdìọ́kàn tí ò dá yóò máa jáde látara àwa náà. wa li ajliha rufi'ati shi'arati jahiliya. nítorí ìwà yìí náà láti fi gbé kó kí la gbé kó àwọn ìrìn àtọ̀nà tó jẹ́ ti ìgbà ojú dúdú tó jẹ́ ti àìmọ̀ nígbà láíláí nígbà tí ìsìlámù ò tí ì gbòòrò táyé ò tí ì gba ìsìlámù dáadáa ìwà yìí náà la kókó ńlẹ̀ la sì jẹ́ káwọn ẹni ọlọ́run kókó ńlẹ̀ kó lè jẹ́ nǹkan tí a fi wà ní àlàáfíà a fi wà ní fọkànbalẹ̀. Ibadallah. gbogbo ẹ̀yin ọ̀rọ̀ ọlọ́run zahiratun khatiratun. ìṣesí kan ni tó ṣe wípé ó hàn àmọ́ ewu wà lábẹ́ n tá a fẹ́ mẹ́nu báyìí ìwà kan ni tó hàn khatiratun. tó ti jẹ́ kíkan tewu tó jẹ́ ti wàhálà tó jẹ́ ti ìdààmú tó jẹ́ ti fitina. lam tadkhul fi mujtama'in illa farraqathu. ìwà tá à ń sọ yìí ò ní wà àwùjọ kan àyàfi kó pín wọn ká yẹlẹyẹlẹ bí ìwà tá à ń sọ yìí bá lè balẹ̀ láwùjọ kan báyìí àwùjọ náà fọn ká ni tẹ́lẹ̀ yóò máa lọ báyìí títọ̀hún náà máa lọ báyìí tó ń kálukó máa ṣèṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. wala fi salihin illa afsadatu. bẹ́ẹ̀ ni tó bá wọlé tọ̀ nǹkan rẹ̀ tíwà yìí bá wọlé tọ̀ nǹkan rẹ̀ kan àbó wọlé tọ̀ ẹni rẹ̀ kan yóò sì sọ́dẹ̀ bàjẹ́ lẹ́ẹ̀kan náà yóò bàjẹ́ tí ò ní wúlò mọ́ ìwà náà lágbára dé bẹ́ẹ̀. wala fi kathirin illa qallalatu. bẹ́ẹ̀ ni tó bá wọlé tọ̀ nǹkan tó bá pọ̀ tí nǹkan kan bá pọ̀ títọ̀ ń ránfààní bẹ́ẹ̀ títọ̀ ń náà ránfààní bẹ́ẹ̀ bí ìwà yìí bá lè wọlé tọ̀ bá yóò sì sọ di nǹkan tó kéré lẹ́ẹ̀kan náà tí ò ní pọ̀ mọ́ kò ní wúlò mọ́. wala fi qawiyyin illa da'afatu. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ nìkan bá ń lo agbára bágbára bá ń bẹ lọ́dọ̀ ẹnìkan tó bá bẹ̀rẹ̀ sí hùwà yìí àbí tí àwùjọ kan bá ń bẹ tó jẹ́ àwùjọ tagbára tíwà yìí bá wọbẹ̀ yóò sì sọ́dọ̀ lẹ́lẹ́kan náà. wa ma najaha ash-shaytanu fi shay'in mithliha. ìgbà tí ṣètọ́nù fẹ́ wo gbogbo ọ̀nà tó lè gbà tí ó fi dayé rú tí ó fi bà àwùjọ jẹ́ tí ó fi dàṣe wa rú tí ó fi bà wá níṣe jẹ́ ó wá gbogbo ọ̀nà lára àwa yìí ló ti kọjá jù gbogbo ohun tó tíráyì lára wa pátá kòrónà lọ bí ara nǹkan tá a fẹ́ mẹ́nu báyìí ibẹ̀ la ṣétánì ti rọ́nà lọ nínú gbogbo nǹkan oríṣẹ́ ṣe ń bẹ̀ dáadáa iṣẹ́ sì yìí. najaha ash-shaytanu fi nashriha. ṣètọ́nù wọ́n gbìyànjú láti lè fọ́n ìwà yìí ká láti lè pín ká ayé tó ṣe wípé kò fẹ́ lè sílùú kan lónìí kò fẹ́ lè sáwùjọ kan lónìí tẹ́ ẹ̀ ní máa bá wà yìí pàdé ẹ̀rí bẹ́ẹ̀ àmọ́ ó pọ̀ níbì kan ju ibì kan lọ kò sẹ́nìkan tó jẹ́ orí ṣe bẹ́ẹ̀ ṣètọ́nù rí kíní ẹ ṣe láwùjọ kan ju àwùjọ kan lọ tó ṣe wípé ó fọ́n ká sáyé. faqad shabba alayha as-saghir. bẹ́ẹ̀ bá wo ìwà yìí eré ẹ̀ làwọn ọmọ kéékèèké ń dàgbà sí àwọn ọmọ kéékèèké tá a lérò pé báwọn bá dàgbà kíní yóò yí padà tá a lérò pé táwọn bá gbọ́n kíní yóò sàn àwọn náà ti ń dàgbà sórí ẹ̀ bẹ́ẹ̀. wa shabba alayha al-kabir. àwọn àgbààgbà ọjọ́ náà lọ́hùn ta rí pé àwọn nǹkan burúkú ṣojú wọn àwọn tiẹ̀ rí nǹkan burúkú bóyá wọ́n lè fi nǹkan burúkú tán rí ní fi ṣe wáàsí fún àwọn kéèké tí ń bọ̀ pé ẹ má tọ ọ̀nà táwa tọ̀ ẹ má tọ ọ̀nà burúkú tá a tọ̀ tí ìlú fi dàrú ẹ má tọ ọ̀nà burúkú tá a tọ̀ tí nǹkan fi bàjẹ́ àwọn náà ti wá dàgbà sórí ẹ̀ débi pé wọn ò ṣe yí padà mọ́. Alá. kí ni nǹkan náà. Fa inna al-asabiyyatul qabaliyya. ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi gbogbo ẹni tó bá mú wa ẹ̀yà mẹ̀yà dání gbogbo ẹni tó bá mú wa tiwa ni tiwa náà ni gbogbo ẹni tó bá mú wa wípé àwa ni àwa náà la wà níbẹ̀ àwa la ní al-asabiyyatul qabaliyya ẹ̀yà mẹ̀yà ti ìdílé wa ni ọmọ wa ni ìran wa ni aráalé wa ni gbogbo ẹni tó bá mú dání bẹ́ẹ̀ tó jẹ́ pé rí ìyẹn ló fẹ́ máa rìn yóò bà nǹkan jẹ́ fúnra rẹ̀ yóò bà nǹkan jẹ́ fẹ́ni tí ń pè mọ́ra yóò sì bà nǹkan jẹ́ ládùúgbò yóò bà nǹkan jẹ́ lágbolé yóò bà nǹkan jẹ́ nílùú tó jẹ́ pé ẹnu òní kò nílùú gbogbo ń tà sọ lẹ́ẹ̀kan ni ìwà náà nìyẹn ìwà ẹ̀yà ẹ̀mẹ̀yà ìwà tiwa ni tiwa ìwà ìmọ̀ dára ẹni yọ sọ́tọ̀ pé àwa la nìyí ìwà náà ò dáa láwùjọ wa nínú Islam
ìwà náà ò wá tún nǹkan ṣe ó wá ba nǹkan jẹ́ ni. innaha al-fakhru bil-asabi wat-ta'nu bil-ansab. ibi tó ti máa ń bẹ̀rẹ̀ ni wípé ká máa fi ẹbí ẹni fi ṣe fáàrí ká máa fi mọ̀lẹ́bí ẹni fi ṣe fáàrí pé àwa la tó báyìí a máa wá fẹnu kan àwọn ẹlòmíì nínú ìjẹ́ èèyàn wọn a máa yẹpẹrẹ wọn. wat-ta'nu fil-ansab. a máa wá ìjọ́mọ èèyàn wa a máa kéré ẹ̀ a máa mẹ́nubà a máa sọ̀sọ́kúsọ fún wọn pé àwọn eléyìí ta làwọn eléyìí a máa kéré wọn a sì máa yẹ̀yẹ́ wọn a sì máa wá gbé tiwa ga pé àwa la dájú àwa la wúlò jù àwa la ṣàǹfààní jù àwa la nílùú àwa la nílé àwa la lára. al-fakhru bil-ardi wat-turab. a máa wá fi ilẹ̀ wa fi ṣe fáàrí al-fakhru bil-ardi wat-turab. a máa fi ìyẹ̀pẹ̀ àdúgbò wa ilẹ̀ ìlú wa láwà eré ìyẹ̀pẹ̀ wa láwà eré ilẹ̀ wa láwà a máa fi ṣe fáàrí. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run ò gbà wọlé. innaha al-fakhru bil-irqi wal-lawni. a máa wá fi ẹ̀jẹ̀ wa ní ẹ̀jẹ̀ mi eléyìí ṣẹ̀jẹ̀ mi ẹ̀rí pàwọ̀ kan náà lájọ ní pẹ̀lú eléyìí ni. wal-baladi ẹ máa wá fi wal-jins. ìlú tá a wá wà ní ẹ máa wá fi ṣe fáàrí pẹ̀yìn lẹ́nu ìlú. wal-jinsi. ìran tá a wá jẹ́ nì a máa wá fi ṣe fáàrí gbogbo kíní wọ̀nyẹn tá à ń ṣe yanyan kò í ṣe wàárí kò wá tó nǹkan ṣe wá ba nǹkan jẹ́ ni o. gbogbo ká máa fi ilẹ̀ ṣe fáàrí pé àwa lọmọ onílẹ̀ àwa lọmọ onílé àwa lọmọ ìlú àwọn kan lára àbì kan àwọn kan ní kinní kan gbogbo kinní wọ̀nyẹn pátá kò ní tó nǹkan ṣe lọ gbà bẹ́ẹ̀ yóò máa ba nǹkan jẹ́ ni yóò sì máa da nǹkan rú ni dájúdájú ìsìláàmù gbógun ti ọlọ́run tó láyé ò fẹ́ bẹ́ẹ̀ kò sẹ́nìkan tí ò jẹ́ ọmọ ibì kan kò sẹ́nìkan tí ò nílùú kò sẹ́nìkan tí ò nílẹ̀ tá a bá wo ibi tí ìsìláàmù ti bẹ̀rẹ̀ àwọn tó kọ́ gbé ìsìláàmù ga àwọn ìṣọmọ ibi tán gbé ga tá a bá wo anabi Ibrahim alayhi salatu. kì í ṣọmọ Maka anabi Ibrahim rin ìrìn àjò lọ sí Maka ni ọlọ́run fi lọ gbé Maka ga kí là ń ṣe Maka lónìí àtẹnitójọ́ máa bẹ̀ àtàlejò àtònílé gbogbo àlà ń darí lọ bẹ̀ nítorí pé ẹni tó wá ṣe bẹ̀ kì í ṣọmọ bẹ̀ ọlọ́run lu àlejò ọlọ́run lu ẹni tí òjọ́ máa bì kan ó fi ṣe kí ni o ó fi ṣàgbéga àbí náà ẹ̀rí àwa wà dé láwọn sọ pé àwa la nílẹ̀ àwa la nílé ilẹ̀ tó ní inú ẹ̀ náà tó kí ẹ bọ̀ tó bá yá. Allah. kí ló dé tó sọ sórí ilẹ̀ tó ní kí ló dé tó kú sílùú tó wà ẹ̀rí bẹ́ẹ̀ wàtọ́n wàlfàhàd bilbalad wàljins a máa fi ìrántá jẹ́ fi ṣe fáàrí. bal wa rubbama yamtaddu ila ta'assubi lir-ra'yi. ó wá sọ ẹlòmíì débi wípé ọ̀rọ̀ tóun bá sọ yẹn gangan lọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn bá sọ yẹn lọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ míì tẹ́lòmíì sọ kan kò wúlò ìmọ̀tara ẹni nìkan ló sún wọn débẹ̀ ẹ̀yà ẹ̀mẹ̀yà ló sún wọn débẹ̀ ẹ̀yà ẹ̀mẹ̀yà ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ìmọ̀tara ẹni nìkan ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ yóò sún wọn débi pọ̀rọ̀ tiwọn yẹn náà lọ̀rọ̀ gbogbo ń tẹ́lòmíì bá tún sọ kan kì í ṣọ̀rọ̀. yamtaddu dhalika ila ta'assubi lir-ra'yi wal-'amali wat-takhsis. yóò máa wá sún wọn débi pé iṣẹ́ táwọn bá ṣe níṣẹ́ gbogbo ntẹ́lòmíì tó ń lò ẹtẹ́lòmíì ń lò nímọ̀ gbogbo ntẹ́lòmíì ń ṣe níṣẹ́ kan ò wúlò mọ́ tiwọn yẹn tí wọ́n ń ṣe yẹn náà ni mọ̀ òun náà níṣẹ́ òun lẹ̀ ṣà òun náà ni gbogbo ayé gbọ́dọ̀ máa lò. wa yaqulu Allahu ta'ala. ọba tó láyé sì ti kọ̀ fún wa wípé òun lòun dáyé òun lòun lè tó ayé ìgbésẹ̀ tẹ́nìkọ̀ọ̀kan máa gbé ibùsọ̀ oníkálukú ìjókòó oníkálukú ìlú tó oníkálukú ó gbé kí ni ó ń tọ̀ wọ́n ó dà níbẹ̀ òun ọlọ́run ọba lòun ní ọlọ́run sì sọ wá pé gbogbo ohun táwọn ń kàkún yẹn ká ẹ̀jẹ̀ wa ni ọmọ wa ni aráàlú wa ni ọmọ orílẹ̀ wa ni àwa ni gbogbo ohun tẹ́ ń sọ yẹn kò dọ́dọ̀ tó wọn ọlọ́run fi ń sọ fún anú Al-Qur'ani pé ya ayyuhan nas. ọlọ́run lẹ́yìn èèyàn ìkìlọ̀ rẹ̀. inna khalaqnakum min dhakarin wa untha. ọlọ́run láwọ̀ ọlọ́run la dá yín lákọlábo àwọn ọlọ́run la dá yín lákọlábo a sì dá yín bí tá a dá oníkálukú sí àwa la mọ̀ bẹ̀ àwa la sì fi síbẹ̀ ibi tó oníkálukú padà wá lọ gbé àwa ọlọ́run bá la ṣètò ẹ̀ inna khalaqnakum min dhakarin wa untha. àwọn ọlọ́run bá la dá yín lákọlábo. wa ja'alnakum shu'uban wa qaba'ila. àwa dá yín ní ìdílé a dá yín ní ìran a dá yín ní ìran funfun ń bẹ ìran dúdú ń bẹ ìran pupa ń bẹ ìran àyìnrín ń bẹ
àwa ṣe ní ìdílé lábẹ́ waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu. Ọlọ́run nígbà táwa dá yẹn wá ròyìn pọ̀ àròyìn pọ̀ mọ́ra wọn dúdú yóò wá funfun lọ funfun yóò wá dúdú lọ lábá yóò wá èyìnbó lọ èyìnbó wá lábá lọ yorùbá wọ eégún lọ eégún wá haúsá lọ Ọlọ́run náà àròyìn pọ̀ bẹ́ẹ̀ kẹ́ ẹ jíjọ lè máa gbé kẹ́ ẹ jíjọ lè máa ṣe pọ̀ kẹ́ ẹ lè dára yín mọ̀ pé àti ọmọ èèyàn wúlò àwọn kan ní tán ṣàǹfààní àwọn kan ní tí wọ́n wúlò lè ta àráfù kẹ́lẹ̀ mara yín láti ṣe bẹ́ẹ̀. inna akramakum indallahi atqakum inna Allaha alimun khabir. Ọlọ́run tá a bá dà yín pọ̀ bẹ́ẹ̀ ẹ fi gbogbo mọ́tòmọ́tò lẹ̀ ẹ fi gbogbo ẹ̀yàmẹ̀yà lẹ̀ ẹ fi tiwantiwa nílẹ̀ kẹ́ ẹ ṣe ní tèmi Ọlọ́run ọba ó fi ṣàpọ́nlé yín ẹ̀yin lè mọ sọ pé yín ni ẹ̀yin lẹ wúlò ẹ̀yin lẹ ṣàǹfààní ẹ̀yin lẹ nílẹ̀ ẹ̀yin ọlọ́lá tó ṣe pé ẹnìkan tẹ̀yìn ẹ̀ tiẹ̀ lérò lọ́lọ́run wa gbọ́lá fún. inna akramakum indallahi atqakum. ẹni tó lápọ́nlé jù lọ́dọ̀ mi Ọlọ́run nínú yín náà lẹ́ni tí bá ń bẹ̀rù mi ò bá fi gbogbo ayé ìralẹ̀ sí ò bá fi gbogbo ayé ìkọ́lé sí kó jẹ́ pé wọ́n ló ń gbọ́ gbogbo ayé tí bẹ̀rù Ọlọ́run bá ọba sí ń bẹ̀ ò jẹ́ nǹkan kan o ọmọ ẹrú lásán lásán tí wọ́n ń fojú di yóò tún máa gbayì yóò tún máa gba karama lọ́dọ̀ Ọlọ́run jùwọ́ tó ń pera ẹ ní bàbàrà lọ. inna Allaha alimun khabir. Ọlọ́run mo sì mọ̀ yín mo ní mà nípa bí tẹ́ ẹ ti gbé mo ní mà nípa bí tẹ́ ẹ bá dé mo sì ní mà nípa bí tí ẹ fẹ́ parí ẹ̀ sí ìwà foníkàlùkù yín ní ìròhùn tẹ́ ẹ gbélé ayé ṣe èmi Ọlọ́run ni mo nílẹ̀ kò sẹ́nìkan tó nílẹ̀ èmi Ọlọ́run bá ní mo nílùú torí bí bá ń pàwọ́ la nílùú èyí ṣe tá a máa ń fi ìlú wálẹ̀ tá a máa ń lọ kú síbòmí tó bá ń pàwọ́ la nílẹ̀ ilẹ̀ tá a fi ń ṣe fáàrí tó bá ń pàwọ́ la níran ìran tá a fi ń ṣe fáàrí èyí ṣe tá a kó nù ràn wá táwa náà lọ́dọ̀ lámbòmí. Allahu akbar. èyí ṣe tá a kó nílùú wa tó jẹ́ ìlú wa tá a máa fi ń ṣe fáàrí yẹn táwa náà tó ń wá zìkì lọ nú àwọn ìran míì nú àwọn elédè míì kí ló dé tó a ṣe bẹ́ẹ̀ a sì jókòó sórí ilẹ̀ wa pé ilẹ̀ mi ní mo gbé bẹ̀rẹ̀ eré ẹ̀ náà ní kú sí èyí ṣe tí ò jẹ́ bẹ́ẹ̀. wa qala an-nabiyyu sallallahu alayhi wa sallam. àwọn wàyí ni Ọlọ́run ọba gbógun tì káyé lè rojú káyé lè ráyè káyé jọra wa lójú káyé pàtàkì ara wa káyé bàbàrà ara wa ilẹ̀ ti mọ́ ìsìlámù ti kó gbogbo nǹkan bẹ́ẹ̀ kó láti bẹ̀rẹ̀ kán lè gbádùn ara wọn kó nílé lè gbádùn àlejò kálejò lè gbádùn onílé kí Yorùbá lè gbádùn eégún kéégún lè gbádùn Haúsá káwúsá lè gbádùn Ìgbò kí jùlá lè gbádùn Faransé ká lè máa jọ lóra pọ̀ lọ́lọ́run fi ṣe ilẹ̀ ní nǹkan tó fẹ́ kó ní kálukú wáyè níbẹ̀ kó jókòó. wa qala sallallahu alayhi wa sallam. Ànábì wa Muhammad kí àtọ́ ìlàkúmọ̀ ọlọ́ba ń sọ báyìí fún àánú ọ̀rọ̀ rẹ̀. la fadla li arabiyyin ala ajamiyyin. Ànábì ni ẹ wá gbọ́ o gbogbo ẹni tẹ́ fẹ́ yí ká ẹ̀mí ànábì lábá ń bẹnu yín àwọn tí ì ṣe lábá ń bẹnu yín àwọn Fárísì ń bẹnu yín àwọn Róòmù ń bẹnu yín àwọn Áfíríkà ń bẹnu yín gbogbo ẹni tẹ́ fẹ́ rọ kíríkà mi ẹ wá gbọ́ o eri májẹ̀mú tá a fẹ́ rìn lèmi fẹ́ gbé kalẹ̀ yìí o Ànábì ní la fadla li arabiyyin ala ajamiyyin. kò sí ọlá kan fún lábá kan ju ẹni tí ì ṣe lábá lọ o wàlá kẹ́nìkan máa sọ pé àwa lárúbáwá àwa la lẹ̀ sílámù àwa la lànàbì kò dọ́dọ̀ mi o kò dọ́dọ̀ mi ẹ ti gbọ́n tọ́lọ́run bá sọ ṣáájú pé inna akramakum indallahi atqakum. ẹni tó jẹ́ alápọ̀nlé jù lọ́dọ̀ èmi Ọlọ́run náà lẹ́ni tó wá bẹ̀rù Ọlọ́run ò bá wa jọmọ lárúbáwá ò bá wa jọ Yorùbá ò bá wa jọmọ àbíníran ò bá wa jẹ́ nǹkan kan inna akramakum indallahi atqakum. Ànábì tó fi ń le fún ọ pé la fadla li arabiyyin ala ajamiyyin. Ànábì ní kò sí ọlá kan tí lárúbáwá kan tó fẹ́ fi ṣọlá lérí ẹni tí kì í ṣe lárúbáwá. wala li abyadin ala aswadin. bẹ́ẹ̀ náà ni ìran funfun kan ò lè ṣe fàárí sí dúdú níwájú èmi Ànábì. wala li aswadin ala abyadin. bẹ́ẹ̀ ni dúdú kan ò lè máa sọ pé dúdú ni wọ́n ara wa lè alágbára ju funfun lọ ní tó bá wù ara lè fi hàn fi Ànábì ní kò dọ́dọ̀ èmi Ànábì. illa bittaqwa. ẹni tó bá bẹ̀rù Ọlọ́run ta lérí ọ̀nà Ọlọ́run tí ń kírun déédéé tí sì ń ṣàánú ara wọn tí sì ń ṣe tó yẹ òun náà ni òun ló gbáyè òun ló sì ráyè lọ́dọ̀ Ọlọ́run òun lè ní èmi Ànábì ó sì dámọ̀ àmọ́ pé lábá ni mí ọmọ àbíníran ni mí àwa la nílùú àwa la nílẹ̀ asán ni gbogbo eléyìí tẹ bá gbé gbogbo ẹ̀dá níbẹ̀ tí ò bá síbẹ̀ Ọlọ́run bá ń bẹ̀ ẹ̀ jẹ́ nǹkan kan lórílẹ̀ ayé èèyàn lásán lẹ jẹ́. rawahu Ahmadu wa ghayruhu. bàbá Ahmad ló gba ọ̀rọ̀ yìí wá. fala yajuzu abadan i'tibaru ghayra dhalika min al-mawazin. kò wá sọ́nà tá a lè gbà nínú gbogbo ohun tí ń jẹ́ ìwọ̀n láyé a fẹ́ gbé nǹkan sórí ìwọ̀n
kò sọ́nà kankan tá a lè gbà tí a rí ìwọ̀n dáadáa kan lò tó kọjá ń tọ́lọ́wọ́n bá sọ yẹn tó kọjá ń tà Ànábì wa Muhammad sọ yẹn tá a bá fẹ́ rílé ayé lò dáadáa tá a bá fẹ́ gbádùn ayé àfi ká rí pé gbogbo wa nǹkan kan náà ni wá àti dúdú min àti jinsin funfun aw lawlin aw kò lugatin. sọ̀rọ̀ pé àwọ̀ yìí náà làwọ̀ tá a gbà wọlé Ànábì kọ́ àbí èdè yìí náà lè dè tá a gbà wọlé ló lẹ̀sìn Ànábì kọ́ àwọn ashiratin. àbí fámìlì wa ni mọ̀lẹ́bí wa ni àwa la nílùú àwa la lẹ́bí àwa la lára à ń tanra wa ní gbogbo eléyẹn ìtanra ẹni ní gbogbo ẹ̀ wàláì ibi táyé bá gbégbọ́ ọmọkùnrin ibẹ̀ nílùú ẹ̀ ibẹ̀ náà ni ó ti máa ṣọlá nígbà táyé gba Ànábì Ibrahim ní Mákà kí ló ṣe ó kọ́ Káàbà ó di ti gbogbo ayé wa ń jàǹfààní ẹ̀ lónìí nígbà táyé gba Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tán kó lódìdí Mákà lọ sílùú Madina pẹ̀lú gbogbo àwọn sàhábà táyé gbà wọ́n ẹwà àtàn fẹ̀sìn dá ẹwọ ìjọmọ̀ ìyá tó ń ṣe lérí májẹ̀mú tánàbí gbé kalẹ̀ ní tí gbogbo àwọn sàhábà wọ́n fi gbádùn ayé táyé fi rójú táyé fi ráyè tẹ́nìkan òun yẹn nìkan jẹ́ tí gbogbo ẹ̀ ń lọ Ànábì ní kò sí fáàrí kan táláwọ̀ kan fẹ́ ṣe sí kan dúdú kan ò ní fáàrí tó fẹ́ ṣe sí lábá kan ò ní fáàrí kan tó fẹ́ ṣe dúdú bẹ́ẹ̀ la yìnrín kan ò ní fáàrí kan tó fẹ́ ṣe sí ẹnìkan ìlà bitakwa àyàfẹ́ tó wá bẹ̀rù Ọlọ́run jàmọ́ Ọlọ́run ó jogún bẹ̀rù Ọlọ́run fún wa àmín. Ọlọ́run yóò ṣamọ̀nà wa Àmín. gbogbo àwọn ìwà rándanrandan táwọn aláìmọ̀ kan gbé dání tán fi ń ṣayé tán fi ń ba nǹkan jẹ́ yìí Ọlọ́run ó kà kó Àmín. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. gbogbo àwọn ìwà aládàáradán tí ó máa fà bínú orí tí ó máa fa kéèta tí ó máa fà wá sẹ́yìn tí ò ní jẹ́ káwùjọ wa ó tòrò òun náà ní àwa ìwà ẹ̀yàmẹ̀yà ìwà tiwa ní tiwa àwọn ọmọ wa leléyìí àwọn eléyìí ṣọmọ wa ará wa leléyìí àwọn eléyìí ṣara wa aráàlú lèyí ará oko lèyí gbogbo àwọn ìwà aládàáradán yẹn kò ní lè jẹ́ kóre máa wọ̀lú kò ní lè jẹ́ ká máa jàǹfààní ara wa ìfàsẹ́yìn ní máa ń kó bálù wàhálà ní máa ń dálẹ̀ a máa fà bínú orí a máa fa kéèta a máa fa ìjà a máa fọ̀tẹ̀ a máa fa ìníra ẹni nínú a máa fa ìkanra ẹni nínú débi wípé àìrò rẹ̀ tẹ́fẹ́ ṣe ará oko yóò rò rẹ̀ tó fẹ́ ṣe fáráàlú kò ní ṣe aráàlú rẹ̀ tó fẹ́ ṣe fárá oko kò ní ṣe a máa wá kọjá lára ara wa a máa dáhùn sálámà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbáṣepọ̀ tòótọ́ kan ò ní sí gbogbo kinní wọ̀nyẹn lọ́lọ́run kákó nílẹ̀ gbogbo kinní wọ̀nyẹn lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kò gbà á láyè láàrin àwọn sọ̀hábà tó fẹ́ dán wò tán fẹ́ máa fi àwọn dúdú àárín wọn fi ṣe yẹ̀yẹ́ ànábì kọ̀ fún wọn ní tìbínú àwọn tó fẹ́ máa sọ̀sọ́kúsọ sáwọn àlejò tó wá ànábì kọ̀ fún wọn ní tìjàtìjà àwọn èèyàn yìí gbọ́ sí iye wọ́n padà sowọ́pọ̀ wọ́n padà jọ ṣe pọ̀ ní islam fi débi tó dé lónìí la fi dẹ̀ tí ń gbádùn islam la fi wà ní fọkànbalẹ̀ nínú ẹ̀. fayajibu ala du'atil muslihina an yuwaddihu hadha al-amra lil umma. ibi tí iṣẹ́ ti dọ́dọ̀ àwa olùpèpè sójú ọ̀nà ọlọ́run ọba nìyẹn àwa tọ́lọ́run ọba ní kọ́rọ̀ yíyé sàwáwò àjónílé sàwáwò àjálejò sàwáwò àjẹ́ yorùbá sàwáwò àjẹ́gùn sàwáwò àjáhúsá sàwáwò àjẹ́ fúlàní gbogbo èdè yòówù ká lè jẹ́ ká lè papọ̀ tábà ti papọ̀ sáwùjọ kan táwùjọ náà fi tòrò ó dọwọ́ wa ká máa ṣàlàyé ẹ̀ fáwọn àlèhùnmà tó fẹ́ máa hùwà ìmọ̀ tó fẹ́ máa hùwà ìgbà ojú dúdú tó fẹ́ máa hùwà ìgbọ́n torí pé ìwà ìgbọ́n ni ìwà ìmọ̀ ni ìwà òǹgọ̀ ni ká tún máa wá gbólóhùn bẹ́ẹ̀ lẹ́nu ẹni tó kéwú pé eléyìí kì í ṣọmọ wa eléyìí kì í ṣara ilé wa eléyìí kì í ṣe mọ̀lẹ́bí wa tó sì jẹ́ pé ẹni tẹ́ ń sọ fún yẹn nísìn ó ti ní ọmọ nílùú tó wà ó ní àná lọ́tún ó ní àná lósì àwọn ọmọ tí ẹ̀gán ti dàgbà tó ti ralẹ̀ tó ti kọ́lé tí ìṣẹ̀lẹ̀ kan tí ìṣẹ̀lẹ̀ méjì kódà ó kọ́lé ìjọsìn ó ní àwọn ọmọ kéwọ́ lọ rẹpẹtẹ
ó ní dúkìá lọ rẹpẹtẹ nígbà yẹn gangan lẹ́yìn tí wọ́n ń gbé gbólóhùn tí ó dà nǹkan rú gbólóhùn tí ò ní lè jẹ́ káwọn ọmọ ẹni tí ẹ̀ ń sọ̀rọ̀ sí yẹn kán fẹ́ràn yín láéláyé gbólóhùn tí ó tu agboolé tí yín náà gangan ká torí agboolé wo la fẹ́ wò ní tí ó jẹ́ pé ọmọ ìlú sápùsàn ló wà níbẹ̀ ilé kéwù wo la fẹ́ wò lónìí tó jẹ́ pé ọmọ ìlú sápùsàn ló wà níbẹ̀ mọ́sálásí wo la fẹ́ wò lónìí tó jẹ́ pé ọmọ ìlú sápùsàn ló wà níbẹ̀ bàbá wo àwọn ilé kéwù lọ àlejò onílé nájọ mísì ara wọn táfijọ́ ń ṣàǹfààní fún ìlú níbẹ̀ fàyájíbọn aládùn àti gbogbo àwọn tá a jẹ́ olùpẹ̀pẹ̀ tó jọ almuslihina tá a fẹ́ tún nǹkan ṣe. an yuwaddihu hadha al-amra lil umma. tá a bá fẹ́ ba nǹkan jẹ́ ẹ jẹ́ ká gbé ìwà bíi nì ìwà tí ń ba nǹkan jẹ́ nì ìwà tí ń fà wá sẹ́yìn yẹn ẹ jẹ́ ká gbé kó lọ́kàn àwọn aláìmọ̀ ká gbé kó lọ́kàn àwọn òpònú àwọn tó fọ́nú fọ́ra tí wọ́n mọ̀ pé nǹkan burúkú làwọn ń sọ ká gbé ọ̀rọ̀ yẹn kó lẹ́nu wọn ká gbé nǹkan tòótọ́ tá a fi ní lọ síwájú tá a fi ga sí láwùjọ wa ká gbé sí wọn lẹ́nu pé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ìbá nǹkan jẹ́ ni ìdá nǹkan rú ni ẹni tẹ́ ń bù yẹn lè ráǹfààní tí ó gbé pamọ́ tí ó gbé lọ ọ̀nà jíjì bẹ́ẹ̀ sì lẹni tí ń jọmọ ìlú tí ń bọ́ ara oko ó tún lè gbé mọ́tò fẹ̀ ó lè gbé kẹ̀kẹ́ kó lọ ara oko lọ kó jẹ́ pọ́dọ̀ ẹ̀ ní àǹfààní tí ń jẹ níyà ibẹ̀ ni ó ti lọ rí mú wá àrin ìlú ẹ má jẹ́ ká bà nǹkan jẹ́ ẹ jẹ́ ká tó àwùjọ wa ṣe tédè bá pawápọ̀ táwọ̀ pawápọ̀ tí ìmúra pawápọ̀ tá ti fẹ́ aya lọ́dọ̀ ara wa tá ti dọlọ́mọ lọ́dọ̀ ara wa tádùúgbò ti pawápọ̀ tìlú ti pawápọ̀ ẹ jẹ́ ká yọ gbogbo ohun tí ó máa jẹ́ ìfàsẹ́yìn fún wa ẹ jẹ́ ayọ̀ kó ẹ jẹ́ àṣàlàyé fún àwọn èèyàn. khususan fi hadhihi al-azmina. lẹ́ṣà lásìkò tá a tẹ̀ ń lò lọ yìí àsìkò tìlú òtò àsìkò tìlú òrójú àsìkò tó ṣe pé ìgbóná kan ń bẹ lọ́kàn àwọn èèyàn síra wọn. allati intakasat fiha al-mawazin. àsìkò tó ṣe wípé ìwọ̀n tá a fi ìwọ̀n nǹkan dáadáa kò dúró déédéé mọ́ ìwọ̀n náà ò dúró déédéé mọ́ à ń pàdé ara wa pẹ̀lú ìgbóná kan à ń pàdé ara wa pẹ̀lú àìyọ́nú síra wa à ń pàdé ara wa pẹ̀lú àìdùnnú síra wa lára gbólóhùn wọ̀nyí tí ń jáde lẹ́nu àwa tá a kéwú lára gbólóhùn wọ̀nyí lẹ́nu tí ń jáde lẹ́nu àwa tá a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ fi tún nǹkan ṣe àwa là ń fi ọ̀rọ̀ fi dàlúrú àwa là ń fi pé eléyìí ṣe tiwa eléyìí ṣọmọ wa ìyá abẹ́ wa ń jẹ àwọn gangan tí ń sọ̀rọ̀ ìyá abẹ́ ń jẹ wọ́n olójú agboolé tán lè wọ̀ olójú ibi tán lè nà ẹ́ sí ẹ dákun gbogbo àwa tọ́lọ́run bá ní kí Kùránì yé àwa tá a bá gbọ́ àgbọ́yé ẹ̀sìn dáadáa ẹ jẹ́ àrìn lérí ìlànà ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. tó wá jẹ́ pé ìsìlámù náà là ń ṣe tó wá jẹ́ pé ìsìlámù náà là ń ṣe tàbá pé lódòdó a fẹ́ jèrè ìsìlámù ànábì ní la fadla li arabiyyin ala jamiyin wala ala aswadi ànábì ní kò sí ìyàtọ̀ illa bi taqwa. tẹ́ bá ń yà tẹ́ ń sọ pé léyìí ìṣara wa tẹ́ ń sọ pé ẹ̀ ṣe ìsìlámù ẹ wà sọ tẹ́ ń ṣe fún wa torí pé ntọ́lọ́run bá fẹ̀sìn rán ó kọ̀ láti lẹ́ni òun ló fà ń gbà tí Abu Zari al-Ghifari nígbà tó fẹnu kan Bilal tó fẹnu kan anábì bínú sí ni èèyàn dúdú ni ọ́. oníyàn dúdú ni ẹ́ anábì ní gbẹ́ni sọ́n kí n má gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu ẹ mọ́ o lè padà dá láya lọ́dọ̀ èèyàn dúdú tó bá yà o lè padà dá láya ọmọ rẹ padà lè fẹ́ ọmọ lọ́dọ̀ èèyàn dúdú tó bá yà má sọ bẹ́ẹ̀ mọ́ anábì kọ̀ fún Abu Zari al-Ghifari. khususan mafhum al-wala'i wal-bara. ẹ jẹ́ kí n ta fẹ́ mọ torí ẹ̀ bára wa jà kó yé àwọn èèyàn n ta fẹ́ mọ torí ẹ̀ bára wa ṣọ̀rẹ́ kó yé àwọn èèyàn ìsìlámù gbé àwọn májẹ̀mú kankan lè tá bá fẹ́ bá èèyàn ṣe òun ni ká fi bá ṣe tá bá fẹ́ bá èèyàn jà òun ni ká fi bá jà tá a bá lọ gbọ́ àgbọ́yé kíni dáadáa ní ìsìlámù a máa ba nǹkan jẹ́ a sì máa da nǹkan rú àwùjọ wa ò ní tò àwùjọ wa ò ní rójú ìbínú yóò máa lọ ìkùnsínú yóò máa lọ a máa sálámọ̀ síra wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àjọ máa ṣe nǹkan bẹ́ẹ̀ tó bá sì ń ṣe bẹ́ẹ̀ ìlọsíwájú ò ní bá wa láyé àti láyé. wa mimma yadullu ala anna al-lawna wal-jinsa la i'tibara lahuma fi dinillah. bẹ́ẹ̀ fi mọ̀ wípé àwọ̀ yìí kọ́ lọ́lọ́run fẹ́ lò àwọ̀ kọ́ lọ́lọ́run fẹ́ lò èdè ẹnu wa kọ́ lọ́lọ́run bá fẹ́ lò ń tọ́lọ́run fẹ́ lò náà lẹ̀sìn wa àti báwo lọ́kàn wa ṣe rí àwọn tó kọ́kọ́ lu ayé tí wọ́n gbé ìsìlámù wá wọn lo àwọ̀ anábì gbógun ti ọ̀rọ̀ àwọ̀ ìdè ni anábì gbógun ti ni ìdí nìyẹn tó ṣe wípé arí bàbá wa Bilal. anabina binarọba wakọdika na abudani asiwadan. bàbá wa Bilal apẹ̀rún anábì ni èèyàn dúdú ni dúdú kirikiri ni
ọmọ Habasha ni ọmọ Ethiopia ni ó dúdú dáadáa. tazawwaja ukhta Abdirrahman bin Awf. ọmọ ọlọ́lá ló fẹ́. ọmọ ọlọ́lá alábàásàn funfun báláyé ló fẹ́. lábàásàn funfun báláyé ló fẹ́. wa huwa sayyidun min saadati Quraysh. ọlọ́lá nínú àwọn sọ̀hábà. Abdurrahman bin Awf gbogbo iná lẹ́ mọ̀ tán ẹ̀pọ̀ lọ́lá ni. Lárúbáwá ni àwọn Kùrẹ́ṣì ni àwọn gbajúgbajà Kùrẹ́ṣì ni wọ́n fún Bilal lábúrò ẹ̀ pé ìwọ ni kò so ìyí ẹ̀ láìwọ àwọ̀ eléyìí ò lè fọmọ wa ara ọkọ leléyìí ara kìnnìkan leléyìí eléyìí ò lè bá a gbé ara ọkọ ni eléyìí tsara wa ẹ dákun ẹ gbọ́ ìsìlámù yìí ẹ padà sẹ́yìn kẹ́ lọ ka ìtàn ìsìlámù dáadáa ẹ dákun kó má jẹ́ pé a kàn máa lò fẹ́ ẹnu nígbà tọ́rọ̀ ògidì bá dé. Bilal dúdú ni apẹ̀wọ̀n anábì ẹrú ni wọ́n rà á lẹ́rú ni ẹ̀rí bẹ́ẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ńgbà tí ó fẹ́ fẹ́yàwó àbúrò Abdurrahman bin Awf òun ni wọ́n gbé fún afáàmì Abdul Jalil jẹ́ kẹ́mi sọ tèmi tí mo wà ń wájú ẹ̀ yìí torí tó bá ṣẹlẹ̀ ní ọmọ ṣẹlẹ̀ ńgbà tí mo rí ìyàwó mi àgbà tí mo fẹ́ tẹlifíṣàn ni mo wà yìí tí mo dọ́dọ̀ bàbá rẹ̀ béèrè lọ́dọ̀ mi pé ṣé bí mùsùlùmí ni ẹ́ mo ní bẹ́ẹ̀ ni kódà ọmọ kí ó ní mi ó ní ó tán. Allahu Akbar. mi ò tiẹ̀ fẹ́ mọ ibi tó kó mi ò sì fẹ́ mọ ọmọ ẹni tó jẹ́ mi ò sì fẹ́ mọ ọ̀ràn rẹ̀ wọ́n bá pé àtijọ́ ń sọ èdè kan náà tó sọ pé ó jẹ́ oníkéwú mo ní bàbá àdìsílẹ̀kẹ́. Allahu Akbar. àdìsílẹ̀kẹ́ anábìnrin ìzà àtàkùn mọ̀ntàdọ́nà dínà hùwà fazawiju. anábìnrin bẹ́ẹ̀ ń tẹ́ ẹ bá ẹni tó fẹ́ fẹ́yìn lọ́mọ tó bá ti jẹ́ pé ẹlẹ́sìn kan náà ní tẹ̀sí wo níwò ẹ̀wọ̀n pé eléyìí ìṣọmọ ọ̀tá eléyìí ìṣọmọ rándandan kì í ṣe pòkì ẹ̀fún níyàwó. bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún Bilal ọmọ Rabah bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún tí wọ́n gbé ọmọ àbúrò Abdurrahman ọlọ́lá ni Kùrẹ́ṣì àwọn gbajúgbajà Kùrẹ́ṣì àwọn ni wọ́n gbé lé lọ pé máa ṣọkọ rẹ̀. Aqad kana li Hasanul Basriyu wa huwa sayyidu tabi'ina aswada. ẹ wo bàbá wa Hasanul Basri olùmọ́ni tó ṣe pé bẹ́ẹ̀ bá ń ka àwọn ọ̀rọ̀ ẹ̀ báyìí ìbẹ̀rù Ọlọ́run yóò sì máa lékún láyà yín dúdú ni òun la fi ṣàtúwájú gbogbo àwọn tàbíìn àwọn tó tẹ̀lé tó pọ̀wọ́lé àwọn sọ̀hábà Hasan yẹn dúdú ni òun la fi ṣàtúwájú wọn onídàrẹ́tì wọn. bal ruwiya anna Luqmana alladhi qassa Allahu ta'ala alayna qissatahu fi kitabihil karim. bàbá ń gbọ́tàn wa Luqmanu. Luqmanul Hakim. tẹ́lómi ń pè lánàbí Ọlọ́run wọlé Ọlọ́run ọba sí ni tọ́lọ́run ọba ròyìn ẹ̀ inú Al-Qur'ani pẹ̀lú ìwà tó dáa pẹ̀lú àsọ́ọ́lẹ̀ táyé ń tẹ̀lé lónìí. kana aswada. dúdú mà ní. Allahu Akbar. ẹ̀yin bàbá mi ẹ̀yà mi Luqman tọ́lọ́wọ́n bá ròyìn ẹ̀sùn Al-Qur'an tó máa sọ wà ìsìkọ́lá Luqman lè ibnihi wà wọ́n ya'idhuhu ya bunayya la tushrik billahi inna shirka la zulmun azim. Luqman tọ́lọ́wọ́n bá ròyìn ẹ̀sùn Al-Qur'an ni Ọlọ́run ò rí pé dúdú ni Ọlọ́run ò pé dúdú ni nígbà tó hùwà bẹ́ẹ̀ tó rìnrìn bẹ́ẹ̀ tó ṣèṣe bẹ́ẹ̀ Ọlọ́run sì gbé odidi ìròyìn ẹ̀ ó gbé sínú Al-Qur'an. wa birragmi min kasrati adrariha. pẹ̀lú bó ṣe jẹ́ wípé kíní yìí tá à ń sọ yìí ó mú ìnira dání pípọ̀ wàláì ìnira tí ń bẹ níbi ẹ̀yàmẹ̀yà ìnira tí ń bẹ níbẹ̀ ó ti pọ̀ jù tó ṣe pé àsìkò yóò lè tó tá a fi kà ìnira tó wà ń bẹ a máa fàlú sẹ́yìn ni kò wá ẹ̀yàmẹ̀yà wá tún nǹkan ṣe tẹ bá ti ríran kan àbí ẹ bá rí ìlú kan tó ń gbé ẹ̀yàmẹ̀yà náà fi ń ṣọlá náà fi ń jẹun ẹ máa wà túmọ̀ tán wọn yóò padà wá bàjẹ́ ìlú yẹn yóò padà wá dàrú ìlú yẹn yóò padà wá wó ọlá abẹ yóò padà lọ ìlọsíwájú kò ní bá wọn mọ́. fàyínà wajadati rawajan inda dhanfil iman. ẹ bá rí ibi tí kìíní ti jòkó kò ráyè jòkó níbì kan ju àwọn tí ìmánì wọn lẹ àwọn tí wọn àgbà pé Ọlọ́run ọba ní ṣọlá àwọn tí wọn àgbà pé ibi tó bá wọ Ọlọ́run ọba ní gbọ́lá sí ṣé bó lóun sọ fún wa náà lọ́kùnrin ni pé wọ́n lọ́wọ́ yẹn lámú kẹ́sù yájà àrísà aláta iṣẹ́ tẹ̀ ń gbé kiri yìí tẹ́ ń sáré lẹ́yìn èyí Ọlọ́run ló mọ ibi tó fẹ́ gbé ka. ahum yaksimuna rahmata rabbika ó lè jẹ́ ọ̀dọ̀ ẹnìkan tẹ̀yìn ẹ̀ lérò ó dàbí oyè tán máa ń wá lónìí ó lè jẹ́ ọ̀dọ̀ ẹnìkan tẹ̀yìn ẹ̀ lérò tẹ̀tì ẹ̀ lérò pé ó lè já sí ẹyẹ wọn àwọn méjì ti Senegal wọn yẹn ta ló lérò láyé pé ẹnìkan ni ó jà fún kan ọwọ́ ẹnìkan ni ó wà bọ́ sí ẹ̀rí bẹ́ẹ̀ Ọlọ́run lọ́ba tí máa ń ṣètò Ọlọ́run lọ́ba tí máa ń ṣọlá ibi tí wọ́n sì gbọ́lá sí ẹgbà fún bẹ̀kẹ́ sinmi
ẹ̀rí ẹ mọ́ máa yẹ wo pé èéṣe tó jẹ́ lágbájá èéṣe tó jẹ́ lágbájá yìí sọmọlúwà lágbájá yìí sáraléwà àfi kó kó nílùú àfi kó fún aláì ibo nílùú ẹ̀ tó fẹ́ kó ibo nílùú tiwọ́ tí wọ́n fẹ́ padà gbé lẹ́yìn ọ̀la mélòó ẹni táyé gbà nílùú ẹ̀ níbẹ̀rẹ̀ ayé rẹ̀ tó ṣe pé àyèmáráyè ń bẹ̀ mọ́ ló padà kángun ọ̀rọ̀ rẹ̀ Allahu Akbar. mélòó ẹni tó kó nílùú ta wà ní tó lè padà wọlé mọ́ láéláé àwọn bàbá àgbààgbà kan wà táwa bá níṣẹ́ ń gbà tá a lọ kéwú lọ́hùn tí n bá fi ilé pípadà wá fi bá wọn ṣàwádà wọ́n máa ń fẹ́ lè ṣépè fún mi láwọn àgbààgbà tán ti di ọlá tán ti dọ́là sí níṣẹ́ orúkọ wọn ò mọ ṣé dání tẹlifíṣàn tá a wáyé ni àwọn ọmọ wọn ti dọ́là àwọn àrọ́mọdọ́mọ wọn ti dọ́là tábà pàdé tí wọ́n sọ bàbá ọlọ́run ibi tẹ́ ẹ dé ǹjẹ́ kò yẹ kẹ́ padà sí àfàsùlẹ̀ má tún sọ́wọ́ ẹ̀ fún wa mọ́ o ibi táwa yìí ṣèlú wa ní níṣẹ́ láàrin àwọn zábárúmọ́ láàrin àwọn haúsá ìbẹ̀ láàrin àwọn zábárúmọ́ gan lọ́dọ̀ alájà chẹ́mẹ̀ tí ò fẹ́ lọ mọ́ tó ti kọ́lé táyé ti gbà ìgbà yẹn làwa tá a jó ní kí wá gbọ́rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ kọ́rọ̀ la gbé sẹ́nu la rò pọ̀rọ̀ gidi là ń sọ ẹ dákun tẹ bá ń gbọ́rọ̀ àwọn àṣìbáyẹ padà sẹ́yìn àwọn tọ́lọ́run bá fi ẹ̀sìn yín rán gbogbo wọn èyí sọmọ ibi tán gbé ń jíṣẹ́ àwọn sọ̀hábà tó wà pẹ̀lú ànábì gbogbo wọn èyí sọmọ Mádínà àwọn tó wá padà darí Islam gbogbo wọn èyí sọmọ Mákà ẹ̀rí bẹ́ẹ̀ tọ́lọ́run bá fààyè gba ẹnìkan níbẹ̀ ẹgbà pọ̀rọ̀ tọ́lọ́run bá sọ ló fẹ́ ṣiṣẹ́ kò wá ráyè ẹ̀yàmẹ̀yà yóò ráyè níbi kan jọ̀dọ̀ àwọn tí ìmánì wọn lẹ àwọn tí wọn gbọ́ lọ́wọ́n ọba gbọ́ àwọn tán àgbàpọ̀ lọ́wọ́n ọba ní ṣọlá ọlọ́wọ́n ọba ní ṣètò ọ̀dọ̀ wọn ló gbé ráyè. àkọ́dí barazati hadhihi alqadiyatu min khilali falatati lisan. báwo ni kíní ìṣe fọ́nká láyé ó fọ́nká láti ibi ìsọkúsọ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu èèyàn kéèyàn wá sí gbangba kó wá máa lárúkọ ọmọ èèyàn lérí pé eléyìí kì í ṣe ọmọ bí eléyìí kì í ṣe ọmọ gbá eléyìí kì í ṣe ọmọ àwo ẹni bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ yẹn ibi tó ti wà náà ti bẹ̀rẹ̀ tó lágbára ibẹ̀ ni. wàṣítà látínárù ha aburama yòkútàbù wáyùn ṣẹ́rù alàlmàwákìín. iná kíní wá bẹ̀rẹ̀ sí í jò nígbà tí wọ́n ń kọ́ lẹ̀ tí wọ́n ń kọ́ níwèé pé a fẹ́ kọ̀tàn lágbájá a fẹ́ fan ká sáyé a fẹ́ pin ká ẹni bẹ́ẹ̀ lérí àwọn social media gẹ́gẹ́ bó ṣe ń ṣe ní Nàìjíríà tó wọ́n kàn gbọ́rọ̀ ẹnìkan wọ́n gbé wá wọ́n fọ́n ọ̀rọ̀ kalẹ̀ lé rẹpẹtẹ wọ́n kọ̀wé sí lábẹ́ wọ́n sọ tiẹ̀ gbogbo kíní wọ̀nyẹn pátá kò móre wọ̀lú gbogbo kíní wọ̀nyẹn pátá kò ṣàǹfààní fáwùjọ wa gbogbo kíní wọ̀nyẹn pátá kò mú lọ síwájú báyàn a máa mú fàsẹ́yìn wá ni a sì máa bà nǹkan jẹ́ ni a sì máa dà nǹkan rú ni. walidha wajaba alayna an nubayyina khuturataha wa awaqibaha. ìdí nìyẹn gbogbo àwa tọ́lọ́run bá fún lákì ọkàn torí ẹni tọ́lọ́run bá fún lákì ọkàn ní máa ń jíṣẹ́ Ọlọ́run gbogbo àwọn tọ́lọ́run bá fún lákì ọkàn tó sì yọ aláyọ̀ ọkàn ká máa ṣàlàyé ewu tí ń bẹ níbi ìwà yẹn fún àwọn èèyàn la fi kí bàbá wa Dr. Abdulrahim tó ṣẹ̀ṣà ọ̀rọ̀ yìí sínú àwọn ọ̀rọ̀ tá a fẹ́ gbọ́ òun ló ṣẹ̀ṣà ẹ̀ ló sì fi lé wa lọ́wọ́ pé Imam Suleiman ẹ̀ wá lọ bá a sọ̀rọ̀ lérí nǹkan báyìí gbogbo àwọn tọ́lọ́run bá fún ní ìmọ̀ rẹ̀ ẹ jẹ́ ká máa ṣàlàyé fún àwọn èèyàn pé ìwà ẹ̀yà ẹ̀mẹ́yà ìwà ká máa pín nǹkan sọ́tọ̀ọ̀tọ̀ ìpele yìí kì í ṣara wa eléyìí kì í ṣọmọ wa ẹ̀yẹn wa Amẹ́ríkà Obama tó jọba níbẹ̀ kì í ṣọmọ ọbẹ̀ wọ̀lẹ́ kì í ṣọmọ ọbẹ̀ kódà ìtàn gbé wá pé Trump gan tó wà lórí oyè nísì ìpìlẹ̀ rẹ̀ kì í ṣe Amẹ́ríkà nígbà tó jẹ́ pé àwọn ìlú kiriyó wọ̀nyí ò lo àwọn ọ̀rọ̀ yìí mọ́ àwọn ìlú kiriyó tí Kùránì ò sí lọ́wọ́ wọn ò máa lo àwọn ọ̀rọ̀ yìí mọ́ kí ló dé táwa jẹ́ mùsùlùmí tá a gbé tírà dání tá a gbé Kùránì dání tá a gbọ́ àgbọ́yèsí ẹnu wa ní sọ́kúsọ tó ń jáde ẹnu wa lọ̀rọ̀ kọ́rọ̀ tí ń jáde ọ̀rọ̀ tí ò ní jára àǹfààní lára ẹni tá à ń bú lára ẹni tá à ń sọ̀sọ́kúsọ sí ọ̀rọ̀ tí ò ní jára àǹfààní lára rẹ̀ kò yẹ kó máa jáde lára wa a rí oore báyìí tá a lè ṣe fúnra wa àmọ́ ó la wípé onísọkúsọ lẹni tí ń sọ àsọgbódà lọ́ṣẹ́ rẹ̀ bó ṣe fẹ́ ṣe ra rẹ̀ asáàríyàn tó yẹ ń gbé ìsọkúsọ ló gbé dání nígbà tó yàtọ̀ náà dì ma ọ̀dọ̀ àwọn ará àgbèríko yìí náà ló tún padà lọ ló lọ́ọ́ àǹfààní mú wálé àbájẹ́ lérè já àbùkù kan tó bẹ́ẹ̀ Allahu Akbar. àbùkù kan tó ẹni tí ń sọ pé ọmọ ìlú ni mí àwa la nígbà àwa la nílẹ̀ kí ìyà nǹkan tó ń jẹ́ lọ́dọ̀ àwọn ará àgbèríko tí ń pè lára àgbèríko ara kò lẹ́yìn ìṣọmọ ìlú ṣe gbá ó tún wá gbéra kó ń bẹ̀ ọ̀dọ̀ wọn ló tún gbé lọ rí nǹkan tó fẹ́ jẹ yàfa. Allahu Akbar. jábùkù kan tó bẹ́ẹ̀. Allahu Akbar. Fadol. mafasidul asabiyatil qabaliyati wa adraruha kathiratun jidda. kíni máa ń wá bàjẹ́ láwùjọ ó yẹ ká mẹ́nu díẹ̀ bá gẹ́gẹ́ bí dòkítọ́rù wá ṣe béèrè ó ní ẹ̀yàmẹ̀yà yìí kí ni nǹkan tó bàjẹ́ láwùjọ ká lè mọ ọmọ ibi tá a fẹ́ gbà lára ẹ̀
torí ó ba nǹkan jẹ́ pípọ̀ tá a bá sì lè máa ṣàlàyé fúnra wa pé ó ba nǹkan báyìí jẹ́ ó ba nǹkan báyìí jẹ́ àwọn èèyàn ní sásẹ́yìn. min akhtariha ma yali. nínú ewu tí ń bẹ nínú ẹ̀ inú ẹ̀ rèé. annaha min a'zami asbabi dalali kathirin min al-khalqi. ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan sọnù kí wọ́n má mọ Ọlọ́run ọba mọ́. ẹni bẹ́ẹ̀ ìwà ẹ̀yà mẹ́yà yìí ìyà ẹ̀yà mẹ́yà ìdára tira ẹni nìkan mọ̀ ìwà ìdánìkan pọ́n àwa náà ni ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọnù wọ́n ṣìnà wọn àmọ́ ibi tí wọ́n ń lọ ọ̀rọ̀ wọn dàrú pátápátá ẹ̀rí bẹ́ẹ̀ nítorí pé bológun bẹ́ẹ̀ ni pé fi tẹ̀kìzí bí rúṣùl wọ́n pe àwọn ànábì Ọlọ́run ọba nírọ́ wọ́n pe alukurani nírọ́. wàrọ́dì máa ja'u bihi minal haqq. gbogbo òdodo táwọn ànábì Ọlọ́run ọba mú wá gẹ́gẹ́ bí àyàtà kà tẹ́lẹ̀ pé wa anna hazihi ummatukum ummatan wahidatan wa ana rabbukum fa'budun. Ọlọ́run ìjọ kan ni o tẹ́ bá lè yà pẹ́rẹ́ nǹkan ti bàjẹ́ ẹ pa ọ̀pọ̀ kẹ́ ọmọ fi sèmi Ọlọ́run ìdí nìyẹn tó yẹ pé mọ́sálásí ẹnìkan ò láyè bí àwọn bá tiẹ̀ lọ sí hajj lójoojúmọ́ yóò rí pé ẹnìkan ò láyè. Allahu akbar. àfà ibi tí wọ́n fẹ́rí balẹ̀ sí láìlá táfà mi jẹ̀lí lè bá débẹ̀ Ọlọ́run ṣe iná ẹ lọ ó lè jẹ́ bẹ̀ ni wọ́n fẹ́rí balẹ̀ sí. Allahu akbar. tèmi náà bá débẹ̀ lálásàrì ìwọ kọ́ ló tún fẹ́rí balẹ̀ síbẹ̀ wọ́n tọ́ ní ó fẹ́rí balẹ̀ síbẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ àwa pọ̀ nínú sáfù yẹn kan náà Amẹ́ríkà wà ń bẹ̀ London wà ń bẹ̀ Paris wà ń bẹ̀ Africa wà ń bẹ̀ Saudi wà ń bẹ̀ Indonesia wà ń bẹ̀ Pakistan wà ń bẹ̀ Nigeria wà ń bẹ̀ Senegal wà ń bẹ̀ nínú sáfù kan náà. tá a gbọdọ̀ wá bọ́ sọ́tọ̀ pé ẹ̀yin ṣe Senegal tẹ́ wọn bẹ̀ ẹ bọ́ta ẹ̀yin London tẹ́ wọn bẹ̀ ẹ bọ́ta ẹ̀fà ilẹ̀ fún àwọn Saudi nìkan ẹ̀ ní gbọ́ láíláí. Allahu akbar. Thaniyan. ẹlẹ́kejì. annaha sababul ghadabi wa yuaddi ila at-tafriq. ẹ̀yà ẹ̀mẹ́yà yìí òun ni máa ń fa kí ìbínú pọ̀ gbòòrò ẹ máa rí ìbínú ká ló dún àwọn èèyàn báyìí pé àwọn èèyàn sì ń bínú síra wọn kàn wà pọ̀ ni tahsabuhum jami'an wa qulubuhum shatta ẹ kàn máa rí wọn pọ̀ ni òun ló wà láwùjọ àwọn ìmáàmù. adé ò fẹ́ rà dénú. abájọ jókòó pọ̀ báyìí ẹ rò pé ìfẹ́ kan náà lájọ ń lò ní wàláì kò sí fẹ́ inú òkonú rárá bọ́ọ̀ làdúrà ṣe fẹ́ wá gbà. Allahu akbar. kí ló sì jẹ́ orí bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ pélé yìí ṣara wa nínú ètò tá a bá gbé kalẹ̀ nínú nǹkan tá a bá ń ṣe ẹ ti mọ ẹgbẹ́ tí mo yọ àwọn èèyàn kó ńgbà tí èèyàn fẹ́ ṣe nǹkan Ọlọ́run tó sọ pé ẹ rí nǹkan tá a fẹ́ ṣe yìí o èèyàn fẹ́ ṣe nǹkan Ọlọ́run ni o nǹkan tá a fẹ́ ṣe yìí o àwọn ọmọ wa la fẹ́ kó sí díẹ̀. Subhanallah. àwọn ọmọ wa la fẹ́ kó sí díẹ̀ nítorí pé kí ni ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. ọmọ rẹ tó bá ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ tí ilẹ̀kẹ̀ ò bá yẹ ńkọ́ àbẹ́ ẹgbàgbé àmúyẹ ni. Allahu akbar. àmúyẹ Ọlọ́run ní mọ́ àmúyẹ látọ̀dọ̀ Ọlọ́run lẹ́yìn tí máa ń wà. àyíndẹ́lẹ́nu kò ń di àmúyẹ. àyíndẹ́lẹ́nu kò ń di àmúyẹ. àwọn ọ̀rọ̀ wọn yẹn ò dá láwùjọ Islam. àwọn òwe tí ò bá múnu. àwọn òwe náà dandan ní tí yóò bá fi bà nǹkan jẹ́. Allahu akbar. yóò bá fi tún nǹkan ṣe yóò sábẹ́bọ̀ lọ́gàdọ̀bọ̀ àlùbàgàdọ̀ a máa fà bínú tí ìbínú yẹn a máa débi tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ọ̀tẹ̀. wa yuaddi ila tafriqi wa tashattuti. yóò wá sún wa lọ bí pé máa ṣe tiẹ̀ lọ́tọ̀ kémi náà máa ṣe tiẹ̀ lọ́tọ̀ tọ́rọ̀ bá sì ti débẹ̀ ìlú dàrú nìyẹn. yuaddi ila tafriqi wa tashattuti bayna al-afrad wal mujtama. yóò wá sún wa débi pé ìwọ máa lọ́nlọ́ tiẹ̀ kémi náà máa lọ́nlọ́ tèmi yóò la fẹ́ ṣe nǹkan. tí Kùránì sì pè á sákèsí pé wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu. àfáà mi bá mi jábẹ̀ yẹn dáadáa. wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu. Ọlọ́run ni ẹ papọ̀ níbi òkun Ọlọ́run ọba kan oṣù kẹjọ dìímọ̀. wala tafarraqu. ẹ má yára yín. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء. kẹ́ máa rántí ìdẹ̀ra Ọlọ́run lórí yín nígbà tẹ́ ẹ wà láláìmọ̀. إذ كنتم أعداء فألف بين قلوبكم. nígbà tẹ́ ẹ wà láláìmọ̀ tẹ́ ẹ máa alukurani tẹ́ ẹ gbọ́ àgbọ̀ ìkan tọ́lọ́run ní kẹ́ ẹ máa alukurani tẹ́ ẹ wà lérí ọ̀nà ṣíṣì tẹ́ ẹ ṣìnà tẹ́ ẹ wà nínú èdè yédè tọ́lọ́run wá pa yín pọ̀ pé rárá o. فأصبح بنعمته إخوانا. Ọlọ́run fi Kùránì fi sọ yín dọmọ ìyá Kùránì bá ti sọ yín dọmọ ìyá ó bù ṣe àìmáyé ọ̀rẹ́ ní Islam tó wúlò ju ọmọ bàbá ọmọ ìyá lọ. Wallahi billahi lazim bí àwọn bá rìn jìnnà yóò rí tí mò ń wí àìmáyé ọ̀rẹ́ tí bàbá kan náà ò bí tí ìyá kan náà ò bí wọn bá pé Islam ló pa yín pọ̀ yóò tún máa ṣe é láǹfààní ju ọmọ bàbá rẹ tí ń bá ẹ̀ṣọ́ tá lọ ọmọ ìyá rẹ tí ń bá ẹ̀ṣọ́ tá lọ ọ̀rẹ́ yẹn ó tún máa ṣe é láǹfààní ju Kùránì ló ṣe bẹ́ẹ̀. Salisan. Kùránì sọ fún àwọn olùmọ̀ sọ fún wa pé ẹ̀yà mẹ́yà ló sún àwọn èèyàn débi ká máa bínú ara ẹni. Yes nígbà tí èèyàn bá rí pé
wọ́n yọ òun kó ńgbà tí èèyàn bá rí pé wọn ò ka òun kún ńgbà tí wọ́n bá rí pé wọ́n fojú dí òun tí nǹkan tá a lè pọ́n lé sí wà lára ẹ̀ oníkálukú ló lẹ́bùn ẹ̀ wallahi billahi lazim kò sẹ́nìkan ìkámẹ́rà àrùn ni bá a bá yọ kan kó wàhálà bá mẹ́rẹ̀ẹ́rin tó kù kò sí ìta bá yọ kó nínú kámẹ́rà tí wàhálà tí ò bá mẹ́rẹ̀ẹ́rin tó kù wọ́n ló láǹfààní ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo nǹkan láǹfààní ẹ̀ aráàlú láǹfààní ẹ̀ ará oko láǹfààní ẹ̀ àfi kájọ ti pọ̀ ọlọ́run tó so wá pọ̀ tó dáa pọ̀ sórí ilẹ̀ kan náà tó gbé ẹnìkan kó mi kan tó ta tẹ̀ lónílé ta lálejò ta lónílé ta lálejò tó ẹgbẹ́ Yorùbá yìí kan náà ni ta lónílé ta lálejò aṣáájú ra wa délùú ni báwa bá ti aṣáájú ra wa délùú tí a nílé lọ́tún ta ní lọ́sìn ṣé bá a mọ bá a ṣe kó yọ àmọ́ bá a ṣe kó yọ àwọn ọlọ́dọ̀ wa ní wọ́n ń pè ní Ògbómọ̀ṣọ́ parapọ̀ abẹ́ẹ̀kọ́ àbí asá àmọ́ bá a ṣe kó jọ bẹ́ẹ̀ náà làmọ́ bóníkàlùkù náà ṣe kó jọ bàbá kó jọ bẹ́ẹ̀ tọ́lọ̀ ń wá ní káyé jọ gbà wá nílùú kan náà ẹjẹ́ àjọ ṣe kan àmọ́ ká mọ́ wá fi hàn àwọn kan wípé ẹ̀yin ẹ̀ wúlò ẹ̀yin ẹ̀ ṣàǹfààní àwa la lè ṣe àwa la lè pàṣẹ àwa la lè wí ẹ̀ bà nǹkan jẹ́ Salisan yuakhiru li injazati li jama'iyya tó bá di pé ó di pé yàwá sọ́tọ̀ọ̀tọ̀ ẹ rí pé àdérí kan gbéṣe láyé yuakhiru li injazati li jama'iyya yóò rí ẹ rí pé àlérí kan gbéṣe ẹ wọ ọ̀dọ̀ àwọn tó jẹ́ kiri yóò wọ̀nyẹn tó jẹ́ lẹ́sìn mìíràn wallahi billahi nazim ẹ ní bẹ́ẹ̀ yàmẹ́yà lọ́dọ̀ wọn mo pẹ́ lè kó lájò òun yóò jẹ mo pẹ́ sí Kútọ̀nù mo pẹ́ lè kó ní Paraku yóò jẹ mo pẹ́ sí Dàsà ẹ̀rí bẹ́ẹ̀ ní ọdún tí ó ṣe tí ó fi lọ lú ẹ̀ bá ṣe gbà tí nǹkan yóò máa jẹ́ ṣe ẹ̀rí kò ní jẹ́ kẹrí nǹkan kan gbé ṣe mùsùlùmí láti jọ ìnísì tá ti ń jẹ́ mùsùlùmí tá ń jẹ́ mùsùlùmí kí la ní lápapọ̀ tí mo wọlé fún wa jàmá kí la ní mo gbé látòkè wa láti náà ti dé sàlẹ̀ kí la ní tá a lè náwó sí pé èyí làwọn mùsùlùmí ṣe tí ń jàǹfààní fún àwọn ọmọ wa lọ́la kò sí àbájáde kò sí bẹ́ẹ̀ mi ṣe kéré tó yìí mi ò rí àfi ká kọ́ mọ́sálásí ò fẹ́ mú wọlé mọ́sálásí fẹ́ gbowó ni àfi kó ní kálukú kọ́ lè kéwú ẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ àwọn kiri ó tá a sọ wọ̀nyí tá a jọ wà nílùú tí ò ṣẹ̀yàmẹ́yà wọn ò ṣẹ̀yàmẹ́yà náà fi ní àwọn nǹkan lọ́tún lọ́sì tí ń bíwó tó ṣe pé àwọn aṣáájú ẹ̀sìn wọn ní fàájì náà máa wà bí àwọn bá jẹ́ aṣáájú ẹ̀sìn lọ́dọ̀ wa ní tí lábáwọ̀ bá gbà ẹ́ tó o sì níṣẹ́ lọ́wọ́ odò ní sàrà àdá lásán àtòdé tápè àti ìtàn pé gbogbo ẹ̀ ló fẹ́ máa gbágbádá ọ̀kọ́ máa lọ jàmá ǹjọ́ òla fẹ́ lọ bẹ̀ ẹ̀yin àgbààgbà mùsùlùmí ẹ̀rọ orí òsè ọ̀tá ń sọ yìí ǹjọ́ òla fẹ́ kó bẹ́ẹ̀ àwọn tó jọ aṣáájú ẹ̀sìn wa wọ́n lọ kéwú wọ́n gbọ́ àgbóyé kéwú àwọn dókítà wà nínú wa tó ṣe pé wọn ò ráyè nísàlẹ̀ mi tán kò wọn gbòmìnira afá kò sí nǹkan kan tí mùsùlùmí rorí wò sí tí ó ṣe tí ó sọ pé tọ àwọn èèyàn wọ̀nyí tó dé wọ̀nyí tán fẹ́ máa kọ́ alẹ́ sí wọ́n fẹ́ máa kọ́ ọmọ alẹ́ sí wọ́n fẹ́ máa ṣàlàyé ẹ̀sìn fún àbí báwo la lè ṣe tá à ní chẹ́sì báwo la lè ṣe tá à ní chẹ́sì àwọn tó lọ kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn yẹn iṣẹ́ tó lágbára ni wọ́n wà gbèdé àtẹ̀ntó ní BBC àtẹ̀ntó ní bac àtẹ̀ntó ní licence àtẹ̀ntó ní master àtẹ̀ntó ní doctorat gbogbo wọn wá lọ àlásán nígbà tí ò ṣètò kankan tá a ṣe iṣẹ́ àpapọ̀ kan ò sí kí ló sì jẹ́ orí bẹ́ẹ̀ ni pé ẹ̀yà mẹ́yà Allahu Akbar ẹ̀yà mẹ́yà eléyìí ṣarawa eléyìí ṣarawa eléyìí ṣọmọ wa kódà kẹjẹ́ olùmọ̀ nílùú kété òun dìde kó fẹ́ ṣe wáàsí àwọn tó fẹ́ dìde tó fẹ́ náwó fún wọn ti ọmọ alẹ́ ẹ̀já náwó kó pọ̀ fún. Allahu Akbar. eléyìí ṣọmọ ẹ má jẹ wọ́n mọ tán fi bára wọn sọ́nbẹ̀ lẹ́ẹ̀kan náà tó ṣe pé ìwọ yẹn tí òye ṣọmọ wọn yẹn wọ́n wù ẹ́ nínú àwọn padà jókòó ni. ìbá àwùjọ ní tọ̀hún lọ. kò bá àwùjọ ń tọ̀hún lọ. kò ní ta. Allahu Akbar. Ànábì sọ fún àwọn olùmọ̀ sọ fún wa yuakhiru li injazati li jama'iyya. onílé ẹ̀yà mẹ́yà yẹn onílé jẹ́ ká ṣe nǹkan papọ̀ tí ó jẹ́ nǹkan àpapọ̀. wa yud'ifu li ummata. yóò sì máa sọ wádọ̀ lẹ́ wàlá yutihi sharafaha. àní níyì wa tán bá sọ pé dáa yẹn mùsùlùmí Benin kí lẹ ṣe fún ìjọba Benin nísì kí lẹ ṣe fún ìlú ẹ̀yin mùsùlùmí Benin kí lẹ ṣe sí ìlú táwọn ọmọ ìlú tó jẹ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí lápapọ̀ ni ó lóòótọ́ èèyàn kọ̀ọ̀kan ṣe nǹkan bàbá wa Ẹ̀dì Bádírù ó kọ́ ìdòtò sí ilé ìdòtò ńlá èèyàn kọ̀ọ̀kan ṣe nǹkan àmọ́ ń tá a ṣe lápapọ̀ tí ó máa dórúkọ àwa mùsùlùmí bolówà kò sí mo ń béèrè dọ̀la wọn ìfihàn míì ìgbà wo la fẹ́ wá ṣe tó jẹ́ pé bàgẹ́dọ́wù tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ọ̀tẹ̀ alhakikilu ìgbónákan wàlhásádù kéèta ó ti ráyè láwùjọ wa bí sábàbí
at-ta'assub al-qabaliyya lérí sábàbí tiwantiwa ẹ̀yà mẹ́yà tó bẹ̀rẹ̀ lórí ìdílé ó kò ní ìdílé ó bọ́ sí àdúgbò ó kò ládùúgbò ó bọ́ sí ìlú ó wá di tó kárí gbogbo ayé ó wá dànkó tí gbogbo wa ń kọ́ṣe lára ara wa ó wá dànkó tí gbogbo wa ń kọ́ṣe lára wa. Idhalika hazara ar-rasulu sallallahu alayhi wa sallam. Ànábì Muhammad fi ń kì wá nílọ̀ Ànábì kì wá nílọ̀ tó pọ̀ nípa rẹ̀. Aqad bayyana annaha min da'wil jahiliya. Ànábì ní gbogbo ìwà wọ̀nyẹn ìgbà ojú dúdú ní ìgbà tí ìsìlámù ò tí ì bẹ̀rẹ̀ ìgbà tí ìsìlámù ṣẹ̀ṣẹ̀ dìde tí àwọn èèyàn gbọ́ àgbọ́yé tán fẹ́ máa pe àpèmára láti ìgbà náà l'Ànábì ní ara a lè rí báyìí ká lọ kò lè wúlò kò lè ṣàǹfààní àwọn ẹrú òkú sóko ẹrú ni tá bá fẹ́ ṣe bẹ́ẹ̀ àwọn ẹrú òkú sóko ẹrú ni àyìnmáyé ẹrú tí Abubakar rà tí ì ṣe màlẹ́bí ẹ̀ àyìnmáyé ẹrú tí bàbá wa Abdulrahman Awfura àwọn Usman àyìnmáyé ẹrú tán rà tán fi tó àwọn èèyàn lẹ̀ wípé kíyàwó má jẹ wọn. Wànàhà nahyan shadida. Ànábì wa kò ní kọ̀ tó lágbára wá kí àdísì kan fún wa. Sallallahu alayhi wa sallam laysa minna. Ànábì ní kò sínú ìjọ tèmi Ànábì o. Man da'a ila asabiyya. Ẹni tí bá ń pèpè lọ bí ẹ̀yà mẹ́yà àfà ìmáàmù Ànábì ló sínú ìjọ tòun níwọ̀n tó bá jẹ́ pé o gbé mi kúrò tó jẹ́ pé ibi ẹ̀yà mẹ́yà ni wọ́n ń pèpè lọ sí Ànábì ló sínú ìjọ tòun. Wa laysa minna man qatala ala asabiyya. Ẹni tó bá jìjà wípé ẹ̀yà mẹ́yà kó ráyè Ànábì ní kò sínú ìjọ tòun. Wa laysa minna man mata ala asabiyya. Ànábì ní bẹ́ẹ̀ ni ẹni tó ṣe pé akọ̀ fún pé má ṣe tó wà lọ kú síbẹ̀ òun ò ní ṣìpẹ̀ tó bá dijọ́ gbé nàlẹ́ kìyàmá. Fa innal mujtama al-muslimina. Àwùjọ wa mùsùlùmí. Alayhi an yazhara minhu nafsahu an yutahhira nafsahu. Ẹ jẹ́ ká wẹra wa mọ́. Jama wa Yorùbá jama wa Hausawa jama wa Egun ẹ jẹ́ ká wẹra mọ́ níbi ẹ̀yà mẹ́yà tó wáyé pé ẹ̀yà mẹ́yà náà la fẹ́ máa fi ṣègbésí ayé Ànábì là sínú ìjọ òun o jama Ọlọ́run kọ́ àmọ́ ṣe ọ̀rọ̀ yìí àyè gba ọ̀rọ̀ yìí jù bẹ́ẹ̀ lọ àmọ́ gẹ́gẹ́ bí wákàtí kan tí wọ́n fún wa wọ́n bá fi ta ara dé náà nìyẹn èyí náà sì tó tí wọn bá jẹ́ ní tó ní làákàyè tó fẹ́ gbọ́rọ̀ tó sì fẹ́ gbọ́ yé èyí náà tó Ọlọ́run kó kọ́ àmọ́ ṣe o Ọlọ́run ṣàmọ̀nà wa o kọ́lọ́run kó gbogbo ìwà burúkú tí máa ń fa nílẹ̀ lẹ́yìn Islam kọ́lọ́run kó kó bàbá Alhaji Abdulrazak Aṣíwájú àti gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ ẹ̀mí gígùn àláfíà mọ́ṣá bá jogún ẹ̀ fún wọn àwọn ọmọ ìyá tí ń ṣiṣẹ́ Sunna TV ń bí Ọlọ́run lékun karamọ̀ tiwọn náà má fẹ́ bí àárọ̀ pa wọn má fẹ́ bí ọ̀sán pa wọn má fẹ́ bí alẹ́ pa wọn àwọn náà tá à ń tilé wa táwa ń ṣe Ọlọ́run má dojú tì wá kò tán di Ọlọ́run má jẹ́ ọ̀tọ́ sí wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar.